Hello, sir. Ìkàlẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí ńlá mà ìkàlẹ̀ kí lẹ̀ ńlá kọjá mà. Yes, sir. Mo nílò àmọ̀ràn yín ni, sir. À ń gbọ́ yín mà. Yes, sir. Ó fi arákùnrin kan tí mò ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, sir. Single mother ni mí. Ok. So ó ṣẹlẹ̀ wípé ẹni pẹ̀lú ẹ̀ ti wà ó ti lọ sí ọdún mẹ́ta báyìí. Ṣùgbọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ó sí àwọn ìrírí kan tí mò ń rí tí mo dẹ̀ rí pé mi ò mọ ìgbésẹ̀ tí mo lè gbé lórí ẹ̀. Ní oṣù tó kọjá nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ kí ó sọ fún mi pé òun ti bímọ nígbà tí mo pàdé ẹ̀. Ó lóun ti bímọ mẹ́ta. So ìgbà tó rí ọ̀rọ̀ yẹn wá ṣẹlẹ̀ làṣírí kan tó wá tú sínú pé ó sì náwó sí ọmọbìnrin kan tó fún lóyún tó bímọ fún un. Èèyàn mímu ẹ̀jẹ̀ ló sọ̀rọ̀ yẹn fún mi. So kò sọ fún èmi jẹ́ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ọmọ mẹ́ta tí èèyàn tó bá ṣe wedding bí fún nìkan òun ló sọ fún ìbọn yẹn dẹ̀ ti lọ ìjà. Léèyàn kan tí mo nífẹ̀ẹ́ sí gan, ó dẹ̀ bá mi tọ́jú àwọn ọmọ mi dẹ̀ fẹ́ fi ojú olóore mi gúngi. But ọ̀rọ̀ yìí mo wá tún rí pé ó tún jẹ́ nǹkan tó bóyá kí n sọ pé ó like obìnrin. Because ní ọjọ́ orí ìfẹ́ ni mo wà báyìí. Mo fẹ́ ó ní fóònù méjì. So mo wá ní kí n gba fíìmù láti orí fóònù ẹ̀ sórí fóònù mi. Bí mo ṣe lọ rí fídíò kan lórí fóònù ẹ̀ nìyẹn. Tóun pẹ̀lú obìnrin ti jọ ń ṣe fídíò kan tí èyí ó wà ní ìhòòhò ọmọlúwàbí tó dúró síwájú tó ṣáà ń lọ́ra ẹ̀ níwájú lórí fóònù fún wá rí fídíò yẹn. Dóò mi tí sọ fún pé mo rí. So mi dẹ̀ tí sọ fún wípé mo gbọ́ nǹkan báyìí nípa ọmọ tó bí tí ò sọ fún mi. Mo wọ̀ pé ṣé mo lè bí sà pé nǹkan báyìí ni. And then lóòótọ́ kò ṣe ẹni lórí mi. Mo wá wò wípé ó dẹ̀ ní òun fẹ́ kí èmi bímọ fún òun. Irú èèyàn yìí ń sìn pé mo lè bímọ fún un. Orí mi mọ nǹkan tó máa padà ṣe ẹ̀jẹ̀ ẹ̀ ń bà mí. Mo wá ní bóyá kí n lè dọ́gbọ́n ṣe family planning lẹ́yìn kó má mọ̀. But ọ̀rọ̀ yẹn mo ṣáà ń dárò lè fẹ́ pé ó ló jẹ́ kí n pèsè orí ìtàgé mi ṣe sà. Kí ni èjì yín? Kí ni èjì yín? Mo ti wà ní mo lọ sí 32 báyìí. 32. Bẹ́ẹ̀ni sà. 32. Ẹ ti bímọ mélòó? Bẹ́ẹ̀ni sà. Ọmọ mẹ́rin. Méjì. It's 32. Bẹ́ẹ̀ni sà. Okay. Bẹ́ẹ̀ni sà. Ó tó how many years tẹ́ ti kúrò lọ́dọ̀ ọkọ yín mà? 2023 mo kúrò lọ́dọ̀. Ọdún mélòó sẹ́yìn mo sọ fún yín mà mi sọ pé ìyàwó mà. 3 years ago. Ó ń lọ 3 years. Tẹ́ kúrò lọ́dọ̀ ọkọ yín. Okay mà. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀dẹ̀ pàdé ń sìn tẹ́ wà nù ilé ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́. Ó tó ọdún mélòó tẹ́ ti jọ àpapọ̀ yín méjì? Ó ti ń lọ sí ọdún mẹ́ta sà. Ṣé bẹ́ẹ̀ ṣe ń kúrò lọ́dọ̀ ọkọ yín lẹ bọ́ sọ́dọ̀ ẹni mà? Ó jẹ́ pé èmi tẹ́lẹ̀ ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Nígbà tẹ́ wà nílé ọkọ yín. But after bẹ́ẹ̀ni sà. So after tí mo kúrò ni ó wá padà bá mi sọ̀rọ̀ ìfẹ́. Mo dẹ̀ rí i pé ó ready láti ràn mí lọ́wọ́. Ẹ gbọ́ tèmi mà. Ẹ gbọ́ tèmi. Hey! Kábíyèsí Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ tẹ́ fi kúrò lọ́dọ̀ ọkọ yín àárọ̀? Kí ló ṣẹlẹ̀? Ó máa ń nà mí ni sà. Ẹ ti lò how many years no marriage pẹ̀lú ọkọ yín? Dóò kò sanwó orí mi mo kàn bímọ fún ni. So mo ní pé ẹ̀ka rìn mọ́dà rìn. Ó yẹ kó 10 years láti fi rìn pẹ̀lú ọmọ tàbí náà. Ó yẹ kó tó 10 years. Even more than that sef. Kí ni age àkọ́bí yín? Kí ni age àkọ́bí yín mà? Ó ń lọ 8 years báyìí. Nísìnyí. Ṣùgbọ́n tẹ́ fi jọ gbé ẹ̀yìn àtọkọ yín àkọ́kọ́ yẹn àbí at least 10 years àbí? Bẹ́ẹ̀ni sà. Ṣé age 22 lẹ marry ni mà? Sà? Age 22 lẹ marry? Iye bẹ́ẹ̀ mo sọ pé 22 sí 23. Ṣé ilẹ̀ wẹ́ẹ̀dì àbí pẹ̀lú arákùnrin yẹn tẹ́ wà nù ilé ẹ̀? Mi ò kò sanwó orí mi ò bá wẹ́ẹ̀dì. Ẹ jẹ́ agbọ́ràn sẹ́yìn mo ti gbọ́ ti yín. Ẹ má jà ká kọ́rọ̀ sẹ́yìn jàre, ẹ má bínú jàre. Ìwọ ni kò sanwó orí mi kò sanwó orí mi ẹ̀mọ̀kẹ́ tó mọ ẹbí mi àkọ́kọ́ kò sanwó orí ẹbí mi ẹ̀kejì kò sanwó orí ṣé yẹn la fẹ́ sọ ń sìn ni. Ẹ ti ṣàwọn mistake kan sí tó ti yọjú síta ń sìn tó ti fara hàn tó yẹ kó fara sin bàbá yín máa spell out fún yín sìn mà. Ẹ tó gbọdọ̀ ṣe mistake mọ́ náà age 32 ẹ ti bímọ méjì. Arákùnrin yẹn lẹ́yìn ọdún kèlò tó ń nà yín tẹ́ ẹ jọ ṣègbéyàwó tẹ́ ẹ jọ ń gbé tẹ́ ẹ bímọ fúnra yín ló ṣe ń nà yín.
ẹ má parọ́ ọ̀rọ̀ ẹjọ́ yẹn ẹ para yín mà torí mi Ọlọ́run ò ẹjọ́ mi ò mà lè torí parọ́ Ọlọ́run fún yín sà. lẹ́yìn ọdún Mi ò kèlò lè. tẹ́ ẹ fẹ́ra yín mà ló ṣẹ̀ṣẹ̀ ń nà yín mà. After tí mo bímọ àkọ́bí, ọmọ àkọ́bí ó wà lọ́wọ́ mi oṣù 3, mò ń lọ sí 3 months ló bẹ̀rẹ̀ sí ní nà mí. After many years tẹ́ ti wà nù marriage pẹ̀lú ẹ̀ ló ṣẹ̀ ń nà yín, mo bi yín léèrè mà. Ṣọ́rí ẹ̀yìn ọdún kan tẹ́ ti jọ ń gbé ní àbọ̀dún méjì àbọ̀dún mẹ́ta. Hello sir. Ṣé lẹ́yìn ọdún méjì àbọ̀dún mẹ́ta tẹ́ ti jọ ń gbé ló ṣẹ̀ṣẹ̀ ń nà yín àbí báwo? Mo fẹ́ lè sọ pé ó máa tó bíi 5 years sá. Lẹ́yìn ọdún Because ọmọ márùn-ún. àkọ́bí bẹ́ẹ̀ ni sà, mo lè sọ pé lẹ́yìn ọdún 5 sà, nǹkan ọdún báyìí sà. Ọ̀rọ̀ yín ń takora wọn, èmi tẹ́ ń bá sọ̀rọ̀ èmi ò fọ́nú o, wọ́n jẹ́ ń tan yín o, ń fọ́nú o. Ẹ sọ sìn fún mi Yes sir, wípé mi ò lè parọ́ ẹ fún gbọ́ yín. mi, ẹ sọ sìn wípé máa gbọ́ Ìlọrí. Ẹ sọ wípé marriage tẹ́ ẹ lò pẹ̀lú ẹ̀ pé ọdún 10 láti jọ gbé ẹ̀yin méjèèjì, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ní àkọ́bí yín sìn náà, ó wà lọ́mọ ọdún 8 ń sìn, àbí bẹ́ẹ̀ kọ́ mà? Ẹ tún wá sọ wípé ọmọ ó ń lọ kí ni? Ó ń lọ sí 8 years, kò tí ì pé 8 years, bẹ́ẹ̀ ṣe ń lọ, ó lé 7 years. ó ti yé mi, ẹ máa gbọ́. Ẹ tún wá sọ wípé ọmọ yẹn wà lọ́mọ ọdún 3, ọmọ oṣù 3 àbí nǹkan ni ó ti ń nà yín. Ẹ tún wá sọ sí wípé lẹ́yìn ọdún 5 tẹ́ ti wed ló ṣẹ̀ wá. Ṣé lẹ́yìn ọdún 5 tẹ́ ti wed ló ṣẹ̀ nà yín? Mo rò bóyá ẹ̀ ń bèrè wípé ọdún mélòó ni mo ti lò ní marriage kó tó bẹ̀rẹ̀ sí ní nà mí. Mo rò bóyá àkọ́tẹ̀ bèrè. Èyí tí mo bèrè náà nìyẹn mà, lẹ́yìn ọdún mélòó ni mà? Òun náà ni mo sọ pé ó yẹ kó di 4 years pé ọmọ mo ti bí first born, ọmọ yẹn ti wà lọ́wọ́ mi nígbà tó bẹ̀rẹ̀ sí ní nà mí. Kò kí ń nà mí tẹ́lẹ̀tẹ́lẹ̀, bùkátà tí mo bímọ fún ló bẹ̀rẹ̀ sí ní nà mí. Nǹkan tí mo try to explain nìyẹn. Ṣé mo lè béèrè kan mà? Kí lẹ máa ń ṣe tó fi máa ń nà yín? Yes sir. Bí bàbá ní agreement náà ló jẹ́ nǹkan tó máa ń mú nǹkan. Bàbá ní agreement náà ni ó ń bẹ̀ máa nà mí. Ẹ máa rí i pé ọ̀tọ̀ ní tẹ́ ẹ gbé wá, ọ̀tọ̀ níbi tí mo lọ. Èmi fẹ́ bá yín wú ọ̀rọ̀ yẹn, mo fẹ́ bá yín wú láti ilẹ̀ ń tèmi ni. So that ẹ bá hang up pẹ̀lú mi lórí fóònù sìn náà, ẹ lè lọ ronú lórí àwọn tá a bá jọ sọ lórí ètò ń sìn mà. Mà ẹ tún wá sọ gbólóhùn kan, ẹ ní pé inú ilé ọkùnrin yẹn lẹ wà. Ẹ lè kú inú ilé ọkùnrin yẹn sìn. Bí a ń lọ bí ọkọ ọdún 3 ń sìn. Ẹ tún wá sọ ń sìn wípé ẹ̀yin àtẹ̀ntẹ̀jọ wà nínú ilé ń sìn. Ó ti clock 3 years tẹ́ ti wà lọ́dọ̀ tiẹ̀ náà. Mo wá bi yín léèrè, ẹni pé ẹ ti jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ńgbà tẹ́ wà lọ́dọ̀ ọkọ yín, àbí ńgbà tẹ́ wá kúrò bẹ́ẹ̀ tán ló ṣe wá kọnu ìfẹ́ sí yín, àbí ó dẹ̀ kọnu ìfẹ́ sí yín ní yàjóyàjó yẹn náà, ẹ tiẹ̀ waste time rárá, ẹ dẹ̀ kó lọ sínú ilé ẹ̀ náà bẹ́ẹ̀ náà lọ́dún tí ẹ kúrò ní ọ̀dọ̀ ọkọ yín yẹn náà bẹ́ẹ̀ náà. Mi ò kó lọ nu ilé, ó gbalé fún mi ni. Mi ò kó ẹrù mi lọ sínú ilé ẹ̀sà. Ẹ jẹ́ kí n bo lójú. Ṣé rí nínú pọmọpọmọ ọ̀gá làbùké, ṣé ń gbọ́ mi mà? Bẹ́ẹ̀ ni sà. Kò síbi tẹ́ ẹ lè sàsí lórí afẹ́fẹ́, àjọ pàápàdé ń bẹ̀. Ó túmọ̀ sí pé ẹ ti ń déètì ọkùnrin nígbà tẹ́ wà nílé ọkọ yín. Ẹ má bàa mi dispute, ẹ ṣàgbọ́ tèmi, ẹ kàn gbọ́ tèmi sọ fún yín ni. Bí àṣà àwọn Yorùbá wọn ni kò mọ ṣàfihàn yín. Ìlọrí, ó túmọ̀ sí pé ẹ ti ń déètì ọkùnrin nígbà tẹ́ wà nílé ọkọ yín. Mo ṣe ń bi pé kí ló fà á lẹ́yìn ọdún kelòó ni ọkọ yín ṣe ń nà yín, ẹ sọ pé lẹ́yìn ọdún 5 ni ọkọ yín ṣe ń nà yín. Bóyá òun fẹ́ fẹ́ yín by fire by force ní tiẹ̀ ní, ó lè má rí àyà àtàkọ yín kọ́ dàrú tán yányán. Ní tí ọkọ yín ṣe tẹ́lẹ̀ kó lè máa ṣe, torí kó fẹ́ ṣe kí ni ó fẹ́ gbà yín kó lọ́wọ́ ọkùnrin yẹn. Yes sir, mo lè sọ̀rọ̀ sà. Ẹ fara ẹ ṣàgbọ́ tèmi, ní tẹ́ ẹ sọ lèmi sọ̀rọ̀ lórí ń sìn o. Ní tẹ́ ẹ sọ mo sọ̀rọ̀ lórí ń sìn o. Ní tèmi ó sọ fún yín lélẹ́yìn wa. Ẹ wá sọ gbólóhùn kan sìn, ẹni pé ń bá yín tọ́jú àwọn ọmọ. Ní tèmi fẹ́ sọ mo ti sọ, kó máa jọ jí mi àti yín nú jẹ. Nígbà tẹ́ wá kó lọ sọ́dọ̀ ẹ̀, torí ọdún tẹ́ kúrò nínú ilé ọkọ yín náà ló gbalé fún yín, àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ ni sà. Ẹ rí ibi dé síbẹ̀ ṣe ń bọ̀ tàbá ẹ̀ ní gbalé ní lọ́wọ́ gan yín tiẹ̀, torí ẹ ti jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ lágbà tẹ́ wà lábẹ́ òrùlé ọkọ yín. Tá a bá pe ọkọ ẹ tó ní rárá sà. Ẹ ló sà, nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé ọmọkùnrin yìí mi ò jọ́ ọ̀dọ́ mi tẹ́lẹ̀ àjìnà mọ́ra gan, kì í ṣe ìlú kan làjọ orí fóònù la kàn ti ń sọ̀rọ̀. Kí ló fà tẹ́ ń bá sọ̀rọ̀ nígbà tẹ́ wà nílé ọkọ, kí ló tẹ́ ń bá sọ̀rọ̀? Kí ló ṣẹlẹ̀?
kò àìsí ìmọ̀ra ju bíi 4 months lọ. báwo lẹ ṣe Ó mọ́ra ti ń nà mí níbo tẹ́lẹ̀ kó tó di pé lẹ ti mọ̀ orí afẹ́fẹ́ la ti sà. lẹ ti mọ́ra. Bẹ́ẹ̀ sà. Ó ti ń nà mí kó tó di pé mo pàdé èèyàn yìí. ẹ gbọ́ mi Àdẹ̀mọ́ra ju bíi 4 months lọ kó tó di pé mo kúrò ó níbẹ̀ tó di sà. pé ẹ kúrò lọ́dọ̀ ọkọ yín àbí Bẹ́ẹ̀ ni àmọ́ra ju 4 months bẹ́ẹ̀ dẹ̀ lọ. ṣe kúrò ńbẹ̀ báyìí ó dẹ̀ gbalé fún yín náà àbí bẹ́ẹ̀ kọ́. Ó gbalé fún mi bọ̀ kò tiẹ̀ mọ̀ mí sà, mi ì lè parọ́ tó fi gbalé fún mi. Mi ì lè parọ́ fún yín sà, kò tiẹ̀ rí mi rí tó fi gbalé fún mi. mo ti gbọ́ ẹ mọ̀ tí màá sọ fún yín ṣe rí ṣe ń pè single mother ní yín tẹ́lẹ̀ ẹ kàn pẹ́ ń gbòòrò tó fi náwó gan yín tó fi gbalé fún yín àbí ẹ dẹ̀ sọ́ọ̀sìn mà ẹni wípé ńgbà yín tọ́jú àwọn ọmọdé ń tọ́jú ẹ̀yin náà ẹ fẹ́ fojú olóore gúngi àbí bẹ́ẹ̀ kọ́ tó bá fẹ́ fóbìnrin ó dìgbò dàwó náà nígbò bá wọlé tán wàá mọ scores ẹlòmíì nítorí òun ó ṣe yóò ṣe ẹlòmíì nítorí òun ó ṣe kò ní ṣe mọ́ ìbéèrè yín wá ń sìn ní wípé ó ní kẹ́ ẹ bí ọmọ kan fún òun àbí Bẹ́ẹ̀ni sà. kí wá ló ṣẹlẹ̀ tẹ́yìn ò fẹ́ bí ọmọ fún mà. Kì í ṣe ó wù mí náà kí n bí ọmọ fún un. kí wá ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ìjókòó náà tọ́ sí mi ọ̀rọ̀ tí mo wá gbọ́ yẹn ló jẹ́ kí n máa fẹ́ máa ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ pé ẹnìkan ti bímọ fún àtàwọn fídíò tẹ́ ń wò lórí aago ẹ̀yìn àbí. Bẹ́ẹ̀ni sà. àbí bẹ́ẹ̀ kọ́. àdé mi wá mọ̀ lọ́wọ́ tó tún lè lóòótọ́ fọ́ náà tó tún lè yọ àbí. mi dẹ̀ tún fẹ́ mistake ọkọ because kí n tó kúrò níbi tí mo ti bímọ yẹn mo ti ní náà pé mi ò bímọ mọ́ torí pé mo ti rí ìwà tí bàbá wọn mo ti rí pé ìwọ̀nba ọmọ tí mo lè tọ́ òun ti máa rí torí pé mo ti rí ìwà tó ń hù so bọ̀ eléyìí ìgbà mo dẹ̀ ti dọ́dẹ̀ tó wá sọ pé bímọ fún bọ̀ mo wá ọ̀pẹ pẹ̀lú nǹkan tí mò ń rí mi wá mọ̀ kó tó tún lè ṣẹlẹ̀ mi dẹ̀ fẹ́ nǹkan tí màá fi fà wá náà. iṣẹ́ wo lẹ ń ṣe. mo ń tajà ní sà. ẹ̀dẹ̀ ń lọ ṣọ́ọ̀pù yín àbí. Bẹ́ẹ̀ni sà. iṣẹ́ yín ò ní dàrú ẹ̀dẹ̀ máa jèrè àwọn ọmọ yín pẹ̀lú agbára Ọlọ́run. ìrìn àjò yín ò ní dàrú lókè pẹ̀láyé. àkàn béèrè kan lọ́wọ́ yín sìn láì lè jàǹbá kan nú ẹ ti lo good 13 years ń sìn nínú marriage àbí bẹ́ẹ̀ kọ́ mà pẹ̀lú ọkùnrin àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ ti rí sìn wípé kò sọ́kùnrin tó perfect. Bẹ́ẹ̀ni sà. ṣé ẹ ti rí sìn pẹ́yìn gan fún ara yín pé kò sóbì náà tó ṣe kíni tó perfect. Bẹ́ẹ̀ni sà. ara pẹ́yìn náà perfect pẹ́yìn náà níbi tẹ́yìn náà kù sí lẹ ṣe ń bọ́kùnrin sọ̀rọ̀ ní abẹ́ òrùlé ọkọ yín ó di méje. ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ara pé ẹ perfect náà ni wípé ẹ kàn kúrò ẹ tí ẹ sinmi kankan ẹ ń bọ́ tàbá ẹ wọ́n ń gbalé fún yín ni ọkùnrin ń gbalé fún yín ni mà ẹ tí ẹ ṣe sùúrù bóyá ọkùnrin tẹ kó lọ́dọ̀ ẹ bóyá nǹkan kan tí ẹ lè ṣẹlẹ̀ tátúnṣe tẹ fi lè wáyé wọ́n gbalé fún yín ni ìyẹn ni pé ẹ tí ẹ ní sọfánẹ́s pé ìmọ̀ tí ẹ rọ́kùnrin kankan mú dúró oṣù méjì oṣù mẹ́ta tó fi gbalé fún yín ẹ máa gbọ́ ẹ wá dọ́dọ̀ ẹ̀ tán sìn mà ẹ̀yin náà wá ń bárọ́ díẹ̀ lọ́wọ́ ọkùnrin yìí pẹ̀lú obìnrin tó ti bímọ fún ẹlẹ́tún wá wo fídíò ẹ̀ ń sìn ẹ tún wá rí obìnrin bẹ̀ tí yẹn ń lọ bí ẹni tán ti nà ní nǹkan tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mà ìjọ tẹ rí yẹn wọn ìná búrẹ́dì ẹ̀ tí lè fi mọ ẹ̀ ní sùn kò rújú ètí ń sọ fún yín lélẹ́yìí arábìnrin ẹ lọ mójútó ṣẹyìn ayé yín ò ní bàjẹ́ ẹ lọ mójútó ṣẹyìn ayé yín ò ní ṣe kíni ayé yín ò ní bàjẹ́ mo dẹ̀ fẹ́ sọ kọ́kọ́ fún yín mà tẹ́ ẹ bá jẹ̀bi ọkọ àárọ̀ yín tẹ́ ẹ kú ní ọ̀dọ̀ ẹ̀ wọn ìná búrẹ́dì ẹ̀ o obìnrin tó bá jẹ̀bi ọkọ ẹ̀ tó bá lọ fi ọkọ míì ó fi yẹ ẹ̀ pamọ́ ni ọkùnrin tó bá jẹ̀bi ìyàwó ẹ̀ tó lọ fẹ́ ìyàwó míì ó fi yẹ ẹ̀ pamọ́ ni nígbà tí Ọlọ́run bá dé tó fẹ́ sanwó ọjà rẹ̀ fún kò ní fọ́nì. tá a bá béèrè lọ́wọ́ ọkọ yín tẹ́ kó lọ́dọ̀ ẹ̀ sìn bóyá àwọn ìrìn kan lẹ́rìn ló ṣe ń nà yín ẹ lè sọ̀rọ̀ débẹ̀ láéláé ẹ farabalẹ̀ mà ẹ ti sọmọ́rọ̀ wọ́n ní lágbájá nígbà tó ń lọ sógun ó ń pa adìẹ 15 àbí gbógun dẹ̀ ni nígbà tó délé ó má di ẹyọ kan péré ọ̀tẹ̀ pa á ti mọ̀ pé lóòótọ́ nígbà tó wà lójú ogun lóòótọ́ ó ta díẹ̀ pa ní tó mú ọkọ yín tó fi ń nà yín sìn àmọ́ torí ẹ má yẹ kí n tàn yín temperament ọkùnrin mi lágbára ní tó fi nà yín sìn àmọ́ ṣùgbọ́n tẹ́ ẹ sọmọ́rọ̀ ń sìn kéèyàn rojọ́ yẹn fún dèndèrìn ó ti mọ̀ wípé ìrìn ẹsẹ̀ tí yín náà mọ́ tó ìrìn ẹsẹ̀ yìí ò mọ́ tó ìtẹ́mi ó sọ lélẹ́yìí ẹ lọ fèsì iṣẹ́ yín tèmi á sọ fún yín nìyẹn
bẹ́ẹ̀ fọkùnrin mi náà yóò ní extramarital affairs ẹ mọ̀ jẹ́ ń tàn yín a ní a ti sọ yẹn lórí ètò yìí ìyẹn ò ṣe tuntun mọ́ mo gbẹ̀sìn ọ̀kan ò ní ká ọkọ rẹ ní ìwọ tó dẹ̀ ká náà jókòó ara rẹ jẹ́ ni mọ́ dára ẹ láàmú kankan ò lè rí áńgẹ́lì kankan àwọn bàbá mi ń gbọ́ lé báyìí àwọn bàbá mi gan wọ́n yọ fàájì ṣe ọmọ mi ò mọ́nú ilé ni ọmọ mi dẹ̀ mọ̀ wọ́n gbójú ti wọn ni pé bọ́lá ṣe wáyà àwọn ọkùnrin nìyẹn ọ̀nà yín ò ní dàrú ẹ mójútó iṣẹ́ yín ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ ti ẹ̀ tọ́jú ọmọ yẹn dá àyè kan ná ṣé ẹ ti gbọ́ mà ẹ fọ̀rọ̀ pàǹbímọ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ná ẹ tọ́jú ọmọ yín dá àyè kan kọ́kàn yín ó balẹ̀ kẹ́yìn náà ti ẹ̀kọ́ lé kẹ́ káàsẹ̀ ṣé ọ̀rọ̀ mi ti yé yín mà kẹ́ kọ́lé kẹ́ káàsẹ̀ tẹ́yìn náà bá kọ́lé tẹ́ kọ́ yàrá méjì tẹ́ kọ́ yàrá mẹ́ta tó bá tẹ̀ wá dìgbà yẹn jẹ́nbí bèjì jẹ́nbí bẹ́ta ẹ wá lè sọ yẹn ṣùgbọ́n sìn age 32 ẹ ti bímọ méjì Ọlọ́run ti ṣàánú yín bẹ́yẹn ẹ máa mú mi sí ẹ máa ṣe fàájì yín bá rìn ẹ̀ ṣe jẹ́ nìyẹn mà Ọlọ́run ní fi yín lẹ̀ o ẹ kú kalẹ̀.